Ẹ̀yin èèyàn wa, ìmí ìlànà tó mú dé wá fún yín yìí o lórí ọ̀rọ̀ ìyá àbèjì ọmọ aráyé le. Kọ́lọ́run kó ṣàánú wa, ṣé ẹ mọ̀ wípé ẹni tí Ọlọ́run bá ti dá wípé yóò máa ráàánú gbà, kò sí irúfẹ́ nǹkan tí ọmọ aráyé lè ṣe tí wọ́n fi lè dínà oore ọ̀hún. Ẹni ọ̀hún ni kó wá múra sọ́rọ̀ ara rẹ̀ kí oore ọ̀hún má padà tún wá di ìdààmú mọ́ ọ lọ́wọ́ o. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé Folúkẹ́ Dáramọ́lá gbajúgbajà òṣèré tíátà ó ti gbé ìyá àbèjì gidi gbọ́ o, ó ti gbé e wá sí ìpínlẹ̀ Èkó padà níbi tí wọ́n ti gba ilé room and parlour self-contained tí wọ́n sì san owó ọdún 2 síbẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jà ròhìnròhìn lọ́wọ́ láàrin ọmọ ìyá àbèjì ọmọ aláyé le Àgbàlá Gabriel pẹ̀lú ọkọ àwọn single mother, wọ́n ní àwọn ti jọ fi ẹnu ọ̀rọ̀ tì síbì kan ò níbi tí wọ́n ti sọ wípé ọmọ ìyá àbèjì aráyé le kó padà sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ kí wọ́n dẹ̀ lọ mú àwọn ọmọ ìyá àbèjì kí wọ́n máa gbé pẹ̀lú ìyá àyà wọn o. Wọ́n ní báyìí àwọn tí ń wá ṣọ́ọ̀bù tí yóò jẹ́ bí ilé ìtajà fún ìyá àbèjì ọmọ aláyé le Folúkẹ́ Dáramọ́lá ní, ṣùgbọ́n ilé tí àwọn rí wọ́n ní owó ẹ̀ pọ̀ ju ohun tí àwọn fọkàn sí lọ, ṣùgbọ́n àwọn ò dáwọ́ dúró o. Àwọn ṣì ń wá ibi tí ìyá yóò ti máa tajà tí ó tún lè mú ohun gbogbo rọ̀ṣọ̀mù fún wọn. Bẹ́ẹ̀ ni Folúkẹ́ Dáramọ́lá tó fi kún pé kí ìyá àbèjì kó máa fi àdúrà ránṣẹ́ sí màmá Esabod pẹ̀lú ọkọ àwọn single mother lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́ yìí. Ó dáa, ẹ jẹ́ tún gbé yín rìn síwájú díẹ̀ sí i gẹ́gẹ́ bí tí Onífádé Emmanuel Babátúndé tó sọ o. Ó ní ẹ jẹ́ ká padà sí orí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Arákùnrin ní ilé tí wọ́n ti tọ́ wọn tò wọ́n nílé ọgbọ́n, ẹ̀sìn mọ̀ pé wọn tá a bá tọ́ nílé ọgbọ́n tá a fún lómi ọgbọ́n mu tó jẹ oúnjẹ ọgbọ́n. Bí irúfẹ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ṣe máa ń ronú máa ń yàtọ̀ sí gbogbo àwọn aráyé tó kù bí wọ́n ṣe máa ronú o. Ó ní lóòótọ́ wọn ò kọ́ àwọn wípé kí àwọn máa bu ẹnu àtẹ́ àbí kí àwọn máa bú ẹni tí ó bá ti jẹ́ àgbàlagbà bẹ́ni tó bá ní àmì òróró lórí o. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ni àwọn òbí òun máa ń tẹ̀mọ́ òun létí pé kọ́kọ́ làárọ̀ fa àdìtí o. Tí ó bá dé àwọn ibi tí wọ́n bá ti gbé ọ̀rọ̀ kalẹ̀, ẹ jẹ́ á fi làákàyè jòkó ká fi làákàyè tó ọ̀rọ̀ ọ̀hún kí a bàa lè mọ bí ọ̀rọ̀ yẹn ṣe wá ká má bàa jẹ̀bi lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ o. Arákùnrin lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel wípé lóòótọ́ gbogbo àwọn àṣìṣe tí arákùnrin ti ṣe, pé nǹkan tí ó jẹ́ gẹ́gẹ́ bí àmọ̀ràn tòun ni wípé kí arákùnrin bóde wá kí ó wá tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn kí ó dẹ̀ continue pẹ̀lú ọ̀rọ̀ iṣẹ́ Olúwa tó gbé dání tó kó máa tẹ̀síwájú o. Ṣùgbọ́n ní dípò kí àwọn ènìyàn là lóye bẹ́ẹ̀ wípé ọ̀rọ̀ kò bá kùn gbé àti àwọn tó lè mú kí ẹkàn àti ẹ̀mí èèyàn kó máa ṣátá ni wọ́n sọ sí Àgbàlá Gabriel tó lè jẹ́ pé òun náà kò rí bọnú láti ìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ló ti kárí bọnú tí ó sì sọ nǹkan kan o. Ó wá ní wípé ká dọ̀bálẹ̀ fáráàlá kò ní ká má ga, bẹ́ẹ̀ ká dẹ̀ ṣe kí ni ká jòkóó fún ẹni tí ó jẹ́ òmìrán, ìyẹn ò ní ká dọ̀rí ẹni tí òun náà ó di òmìrán o. Ó wá ní tí ẹ bá lọ rí ìwé inú ẹsẹ̀ Bíbélì, ó fẹsẹ̀ Bíbélì ọ̀hún náà sí wípé nínú ìwé Òwe orí 14 ẹsẹ̀ 22 wípé ó wà ńbẹ̀, bẹ́ẹ̀ náà ló wà nínú ìwé James àti Sam, ẹ lọ kà á fúnra yín. Ṣùgbọ́n àlàyé tí arákùnrin ọ̀hún fẹ́ mú jáde ńbẹ̀ ni wípé fún Àgbàlá Gabriel láti gbà kí ìyá àbèjì ọmọ aráyé lè máa repo sínú mọ́tò, kó máa ra táyà, kó máa yá wọn lówó, kí wọ́n fi owó ṣe ministry, kí wọ́n fi owó ṣe ìjọ Ọlọ́run, ó yẹ lọ repo sí generator church nǹkan kan tí wọ́n ní Àgbàlá Gabriel ṣe. Ó ní bàbá ńlá àṣìṣe gbà òun ni àṣìṣe tí Àgbàlá Gabriel ṣe yìí o. Pé wọn bá là á lámọ̀ràn, wọn bá là á lóye, kóun fún àwọn pé kó má tún fi irú aṣọ bẹ́ẹ̀ ṣẹ́gun mọ́, pé kò sí ẹnikẹ́ni tó ń ro ibi ro Àgbàlá Gabriel o, nítorí tí àbáwo tí arákùnrin náà ti ṣe iṣẹ́ ribiribi àti takuntakun ló ti gbé ṣe ní ayé àwọn ènìyàn yàtọ̀ sọ́mọ ìyá àbèjì aráyé le nìkan o. Ó wá ní pé adarí tó bá jẹ́ ẹni tó gbọ́nta, ó yẹ kí irúfẹ́ adarí bẹ́ẹ̀ mọ̀ wípé ẹ̀rọ kí adarí bẹ́ẹ̀ mọ̀ wípé kí a máa ṣe kíni, kí a máa wá àtúnṣe ní àwọn àsìkò tí a bá ti ṣe àtúnṣe gangan wọn lèèyàn fi ń kó ilé ayé já o. Ṣùgbọ́n wọ́n ní iṣẹ́ wọn pé àwọn Yorùbá sọ ìgbẹ́jọ́ tó bá máa sọnù irúfẹ́ ajábẹ̀ kì í gbọ́ fèrè ọlọ́dẹ o. Onífádé Emmanuel Babátúndé ló fi àwílé tiẹ̀ síbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ wípé ọdún 2 tí wọ́n sọ yìí yóò tó parí. Nígbà ọdún 2 bá parí tán, ta ni yóò máa san owó ilé tó kù lọ, ta ni yóò máa san owó ná, owó agbálẹ̀ àti nǹkan kan tí wọ́n máa san nínú ilé ọ̀hún. Wọ́n ní tó bá lọ́la tí onílé yẹn landlord tó bá tún ní wípé kí wọ́n ó fi lélẹ̀, àwọn wo ni wọ́n tún bá wọn dá owó jọ tí wọ́n ó fi gba ilé. Ó ní ó níbi nǹkan tí wọ́n pè ní Ìtẹ̀lé ní ìpínlẹ̀ Ògùn wípé Àgbàlá Gabriel ṣèbó kọ́lé sí àárín kan bẹ̀ pẹ̀lú Ìtẹ̀lé. Kí ni ìdí tí wọ́n ṣe ní kí wọ́n lọ rí máa gbé bẹ̀, kí wọ́n rò dáadáa o, kó má jẹ́ wípé ibi tí ọmọ ìyá àbèjì aráyé le tó fi ṣú Àgbàlá Gabriel yóò padà fi ṣú Folúkẹ́ Dáramọ́lá àti àwọn ènìyàn tí wọ́n ràn lọ́wọ́ tí wọ́n dìjọ kó owó jọ papọ̀ fún Folúkẹ́, fún ìyá àbèjì ọmọ aráyé le o. Ẹ wo ẹ̀yin náà ń tẹ́ ẹ bá rí sí ẹ fi sí comment section kẹfà wílé tí yín sí. Ṣùgbọ́n ọ̀rọ̀ tó ń jà ràn lọ́wọ́ báyìí ni wípé wọ́n ti mú ìyá àbèjì ọmọ aráyé le wá padà sí ìpínlẹ̀ Èkó tí wọ́n lè ti gba ilé tí ìyá yìí ó ti máa ṣe yọ̀tọ̀mí fún. Wọ́n ti ní kí ọmọ rẹ̀ obìnrin kó padà sí ọ̀dọ̀ ọkọ tó jẹ́ ọkọ tiẹ̀ gangan, kó sì lọ rí mú àwọn ọmọ ìyá yìí wá kí wọ́n máa gbé pẹ̀lú ìyá ọ̀hún. Oníjìbàdàn fún ti sáà yìí náà, àdúgbò lẹ́gbẹ̀ẹ́ tẹ́gbẹ́ wa ó tún di sáà mí
FM.